mo ka ìwé kan tó sọ wípé Anago làwọn òyìnbó ò mọ̀ pé tí wọ́n sọ di Negro. Ẹ̀gbọ́n náà, ṣé lóòótọ́ ni pé Anago gangan ni orúkọ tó pẹ́ jù tí Yorùbá ti jẹ́ rí? Àwọn wo gan ni Anago? Àwọn kan ní ìgbàgbọ́ pé ẹni tó bá kọlà òun náà ń pè ní Anago, bí logo wa tó wà lókè yìí. Bẹ́ẹ̀ sì ni àwọn kan sì ní ìgbàgbọ́ pé ẹni tí ò bá gbọ́ èdè Yorùbá dáadáa òun ni Anago. Èwo gangan nu ìgbàgbọ́ àwọn méjèèjì ni ó jẹ́ òótọ́ nu méjèèjì? Àbí méjèèjì gan kì í ṣe òótọ́ ni? Mo nígbàgbọ́ pé níparí fídíò yìí ẹ máa rí ìwádìí tí mo ti ṣe wípé Anago ní orúkọ Yorùbá tó ti pẹ́ jù. Bẹ́ẹ̀ sì ni nínú fídíò yìí máa sọ àwọn oríṣiríṣi orúkọ tí Yorùbá ti jẹ́ rí kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní jẹ́ Yorùbá. Ọ̀kan lára ẹ̀ náà sì ni Anago. Káàbọ̀ sórí ìkànnì. Tó bá yẹ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀ Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán ara létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà, ìṣe pẹ̀lú èdè Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀. A sì pè ní Abinibi. Tó bá wá jẹ́ pé ìgbà àkọ́kọ́ yín lélẹ̀, ẹ bá mi like fídíò yìí, ẹ subscribe sórí ìkànnì. Ó ṣe kókó, ó ṣe pàtàkì sí wa, mo bẹ̀ yín ni. Ẹ jọ̀wọ́ ẹ bá mi like fídíò yìí. Ẹ má tiẹ̀ tàbí kẹ́ dislike ẹ lè tó bá wù yín. Torí tó máa sọ̀rọ̀ Anago jẹ́ ẹbí Ọ̀yọ́. Báyìí sì ni pé Anago jẹ́ ẹbí Ilé Ifẹ̀. Gbogbo àwọn nǹkan tí a máa sọ nínú fídíò yìí náà nìyí. Mo sì ní máàpù kan níbí tó jẹ́ Old Ọ̀yọ́ Empire map tó jẹ́ ti 18th century lélẹ́yìí. Mo ní kan bí eléyìí jẹ́ ọ̀kan lára àwọn nǹkan tí màá máa sọ̀rọ̀ nípa ẹ̀. Mo sì ní ìwé yìí. Ìwé yìí mo ti máa ń sọ̀rọ̀ nípa ẹ̀ lọ́pọ̀lọpọ̀. Nínú bí ìwé ṣe tóbi tó yìí, kólọ́ọ̀mù kan péré ló ti sọ̀rọ̀ nípa Yorùbá. Wọ́n pè ìwé yìí ní The New Universal Library. The New Universal Library. Wọ́n sì pè ní volume 14 nílé tó wà lọ́wọ́ mi, nílé tí wọ́n ṣe ní ọdún 1967 ní orílẹ̀-èdè England ni wọ́n ti ṣe ìwé yìí, The New Universal Library. So fún àǹfààní àwọn tó máa ń bi pé kí lorúkọ ìwé náà. So kí ni eléyìí wọ́n pè ní TRIZYZ ni wọ́n pè eléyìí edition yìí. Then mo máa ṣí sí page 456. Mo mọ page yẹn lórí ní eléyìí tó ti kọ odidi paragraph kan nípa Yorùbá. Paragraph náà lẹ́ ń wòye láti bí ló ti bẹ̀rẹ̀ Yorùbá wá báyìí àti wá báyìí. Mo sì máa ń sọ fún yín pé gbogbo àwọn nǹkan tí mo máa fi ń ṣètò lórí paragraph yìí, sentence ẹyọ kọ̀ọ̀kan ni mo máa ń mú nínú paragraph yìí látijọ́ yìí. So lára sentence kan náà ni màá tún mú lé ní lára àwọn nǹkan tó pọ̀ tó kọ nípa ìran Yorùbá. Ó bẹ̀rẹ̀ láti the first millennium. So ẹ jẹ́ kí n fi ìwé yìí kí n fi sílẹ̀ náà ká sọ̀rọ̀ nípa ta ni Anago gangan. Oríṣiríṣi orúkọ ni Yorùbá ti jẹ́ kó tó di pé a bẹ̀rẹ̀ sí ní lo eléyìí tá a mọ̀ sí Yorùbá yìí ní 19th century. Lára orúkọ tí àwọn ti pe ìran tí a mọ̀ sí Yorùbá lóde òní rí òun náà ni Anago. A mọ̀ wọ́n sí Ana, a mọ̀ wọ́n sí Nago, a mọ̀ wọ́n sí Aku, a mọ̀ wọ́n sí Oku, a mọ̀ wọ́n sí Lukumi, a mọ̀ wọ́n sí Ana-Ifẹ̀, a mọ̀ wọ́n sí Ifẹ̀, a mọ̀ wọ́n sí Ọ̀yọ́. Bẹ́ẹ̀ sì ni a dẹ̀ mọ̀ wọ́n sí Katunga. Gbogbo àwọn orúkọ yìí ṣì wà títí di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ ní òde òní yìí. Jẹ́ kí n kàn sáré yànnàná àwọn ibi tí geographical location ibi tí wọ́n ti ń lo àwọn orúkọ yìí tó sì jẹ́ pé àwọn ọ̀ràn Yorùbá ni wọ́n ti ń lo àwọn orúkọ yìí. Alákọ̀ọ́kọ́ ni tí mo dárúkọ ní Anago. Benin Republic ni wọ́n ti ń lo Anago. Èdè Yorùbá náà ni wọ́n sì ń sọ. Ana tàbí Ana-Ifẹ̀. Ìlú Togo ni wọ́n ti ń lo Ana tàbí Ana-Ifẹ̀. Èdè Yorùbá bíi tẹ́lẹ̀ tí mo ń sọ yìí, a máa gbọ́ra wa dáadáa ni wọ́n sì ń sọ níbẹ̀. Ẹ jẹ́ kí n sọ pé Nago, orílẹ̀-èdè Brazil àti Haiti
ni wọ́n ti ń lo Nago ní eléyìí tó sì túmọ̀ sí àwọn ìran Yorùbá ní orílẹ̀-èdè Brazil tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí. Lukumi, orílẹ̀-èdè Panama, Cuba àti gbogbo àwọn ìlú tó ń sọ èdè Spanish ni wọ́n ti ń lo Lukumi ní eléyìí tó túmọ̀ sí àwọn ìran Yorùbá kejì mo yín bá yín sọ̀rọ̀ ẹ wo ṣé kí n máa sọ lọ ni mọ gbogbo alámọ̀ Ifẹ̀ gbogbo alámọ̀ Ọ̀yọ́ àwọn orúkọ tó ti pe ìran Yorùbá rí ni àwọn orúkọ yìí ṣé wá rí gbogbo àwọn orúkọ tí mo dárúkọ yìí nǹkan méjì kan wà tó kó gbogbo wọn pọ̀ alákọ̀ọ́kọ́ ni èdè Yorùbá ni gbogbo wọn ń sọ pátápátá ìyẹn ni alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ó ní pé gbogbo wọn ní ìgbàgbọ́ pé Ilé Ifẹ̀ làwọn ti wá àwọn nǹkan méjì ló kó gbogbo àwọn pàápàá jùlọ gbogbo àwọn orílẹ̀-èdè tí mo sọ yìí mi ò sọ pé the entire population gbogbo orílẹ̀-èdè tí mo sọ yìí o ṣùgbọ́n àwọn ìran kan wà níbẹ̀ tó mọra wọn bí fún àpẹẹrẹ àwọn ìran kan wà ní Brazil tó mọra wọn ní Nago tí wọ́n ní ìgbàgbọ́ pé ọmọ Yorùbá àtàtà ni wọ́n á ti sọ̀rọ̀ nípa wọn púpọ̀ lórí ìkànnì yìí so tó bá yẹ pé ẹ ṣe darapọ̀ mọ́ wa torí ẹ̀ mo fi ń tún àwọn ọ̀rọ̀ yìí sọ ṣùgbọ́n tó bá yẹ pé ẹni tó ti ń wo ìkànnì tipẹ́ ni ó ti mọ̀ pé a ti sọ̀rọ̀ a ti interview ọ̀pọ̀lọpọ̀ tó jẹ́ Nago láti orílẹ̀-èdè Brazil àwọn tó ń sọ Yorùbá wà ń bẹ láàrin wọn àwọn tí ò gbọ́ Yorùbá dáadáa mọ́ ń bẹ láàrin wọn ṣùgbọ́n tó sì gbàgbọ́ pé Yorùbá làwọn a ti sọ Panama a ti sọ Cuba Haiti là ń ṣe lọ́wọ́ ṣùgbọ́n ẹ jẹ́ ká gbé yẹn sí ẹ̀gbẹ́ kan náà kò wá kí ń ṣe bí mo rí sọ lẹ́ẹ̀kan kò wá kí ń ṣe èdè àti ìgbàgbọ́ pé Ilé Ifẹ̀ làwọn ti wá nìkan ló tún wá so gbogbo àwọn ìlú ìpọ̀ gbogbo wọn ló nígbàgbọ́ nínú àṣà àti ìṣe pẹ̀lú ẹ̀sìn Yorùbá kódà gbogbo àwọn ìlú tí mo ti sọ Ìlògùn wà gbogbo àwọn ìlú tí mo ti dárúkọ yìí ní Ọ̀yá wà gbogbo ẹ̀ ní Yemọja wà orúkọ tí wọ́n ń pè náà nìyẹn ní Ògún wà ní Ọ̀ṣun wà ní Yemọja bẹ́ẹ̀ gbogbo àwọn òrìṣà Yorùbá pátápátá ló wà ní gbogbo àwọn ibi tí mo ti dárúkọ fún yín ṣùgbọ́n kò ń ṣe gbogbo àwọn ibẹ̀ yẹn là ń lọ léni ibi ẹyọ kan ṣoṣo tá à ń lọ léni òun ni Anago mo sì ní ìgbàgbọ́ pé tẹ́ bá máa fi wo fídíò ìtàn ẹ̀yin náà máa rí pé Anago ní orúkọ Yorùbá tó ti pẹ́ jù lọ kó tó di pé Yorùbá bẹ̀rẹ̀ sí ní jẹ́ Yorùbá tí à ń jẹ́ ní òde òní ẹ jẹ́ ká kọ́kọ́ padà sí ìtàn kí àwọn òyìnbó tó dé tí àwọn olóyìnbó ń pè ní pre-colonial history ẹ jẹ́ ká padà sí ìtàn kí àwọn òyìnbó tó dé rárá ọ̀pọ̀lọpọ̀ èèyàn máa ń ní ìgbàgbọ́ pé ìgbà tí àwọn òyìnbó dé ni ìtàn Yorùbá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rárá and mo dẹ̀ lè sọ fún yín pé ìwé yìí ó kọ́ gàdàgbà sí bẹ́ẹ̀ ni pé ìran Yorùbá ti lajú láti first millennium BC page tí mo sọ fún yín lẹ́ẹ̀kan which is page 456 ló kọ́ síbẹ̀ gàdàgbà kò àìdí ẹ̀ rárá jẹ́ kí n fi ilé ilẹ̀ nǹkan tí mo kàn fẹ́ yọ́nbẹ̀ lé ni pé Yorùbá ti wà láti first millennium ìyẹn jẹ́ alákọ̀ọ́kọ́ first millennium BC ní nǹkan tí ó kọ sí inú ìwé náà ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ṣe mọ̀ pé nǹkan tí àwọn olóyìnbó ń pè ní myth Yorùbá sọ wípé Odùduwà ló kọ́kọ́ dá Ilé Ifẹ̀ bẹ́ẹ̀ sì ni àwọn kan sọ pé Ilé Ifẹ̀ ti wà ń bẹ̀ kí Odùduwà tó dé bọ̀ ìyẹn ò ń ṣe ọ̀rọ̀ ìní ọ̀rọ̀ ọjọ́ míì ní ọ̀rọ̀ ìyẹn nǹkan tí mo kàn fẹ́ fàyọ ni pé ìtàn Odùduwà tí mo rí ní Ilé Ifẹ̀ bẹ̀rẹ̀ láti 7th century títí dé 9th century kí ni mo fẹ́ lò ń bẹ̀ mo ń ṣe ìtàn Odùduwà ni mo fẹ́ sọ nínú fídíò yìí déètì yẹn gangan ni mo fẹ́ lò Odùduwà sì bí ọmọ kan gbogbo alámọ̀ yẹn wọ́n pè ní Ọ̀kànbí bí ọmọ tó pọ̀ ní eléyìí tí àbíkẹ́yìn rẹ̀ ń jẹ́ Ọ̀rànmíyàn ló dá Ọ̀yọ́ ilé lẹ̀ tí a mọ̀ sí Ọ̀yọ́ empire bẹ́ẹ̀ sì ni òun náà ló jọba ní ìlú Benin ọba Benin àkọ́kọ́ lára àwọn ọmọ Ọ̀kànbí ó ní Olówu Obòkun Ọ̀rànmíyàn fúnra rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mo mọ̀ dájúdájú pé a mọ àwọn tí mo dárúkọ yìí nítorí pé orílẹ̀-èdè Nàìjíríà níbi tí a mọ̀ sí orílẹ̀-èdè Nàìjíríà lónìí ó ní geographical location wọn wà àwọn tó ṣeé ṣe ká má mọ̀ nínú ọmọ Ọ̀kànbí àwọn ní Alákétu Onísàbẹ̀ àti Onípópó
Àwọn tí mo rò pé ó ṣeé ṣe ká má mọ̀ ni. Níbo wá ni àwọn mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀ wà tí mo fi ní pé ó ṣeé ṣe ká má mọ̀ wọ́n? Ibi tí wọ́n wà òun ni wọ́n ń pè ní Benin Republic ní òde òní yìí. Ọba ní àwọn ọmọ ọkọ̀ bíi mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí. Wọ́n ń pè ibì kan ní Ketu ní orílẹ̀-èdè Benin Republic. Ọba abẹ ní Alákétu of Ketu land. Wọ́n ń pè ibì kan ní Pópó ní Benin Republic. Ọba abẹ ní Onípópó of Pópó land. Orúkọ ọba abẹ nìyẹn. Wọ́n ń pè ibì kan ní Sàbẹ́, Onísàbẹ́ of Sàbẹ́ land. Òun náà ni ọba abẹ ní Benin Republic. Bẹ́ẹ̀ sì ni ibi tí mo wá sọ̀rọ̀ èdè ni mo fẹ́ kí máàpù yìí ti wọlé nísìn. Máàpù yìí sọ̀rọ̀ nípa the old Ọ̀yọ́ empire. Òun ló sọ̀rọ̀ nípa the old Ọ̀yọ́ empire. Tẹ́ bá sì wo àárín máàpù yìí, ó wá highlight Ọ̀yọ́lé síbẹ̀. Tẹ́ bá sì wo ibi tí Ọ̀yọ́lé dé ní ìgbà náà, ẹ má gbàgbé pé ní ìgbà tá à ń sọ yìí kó tó di pé àwọn òyìnbó dé, prehistory ni nǹkan tí mo sọ fún yín. Àwọn tí mẹ́tẹ̀ẹ̀ta tí mo dárúkọ fún yín tí mo ló ṣeé ṣe kẹ́ má mọ̀, wọ́n ti wà ńbẹ̀ láti nǹkan bíi 12th century ni wọ́n ti wà ńbẹ̀. Bẹ́ẹ̀ sì ni tẹ́ bá wo máàpù yìí, ẹ máa rí i pé old Ọ̀yọ́ ó wọ inú Benin Republic. Àwọn ibi tó wọ̀ ní Benin Republic làwọn ibi tí mo kà á lẹ̀ fún wa yìí. Ó ní Kétu, Pópó àti Sàbẹ́ ní abẹ́ old Ọ̀yọ́ empire ní torí Yorùbá ni gbogbo wọn. Ní abẹ́ old Ọ̀yọ́ empire tí a mọ̀ sí Ọ̀yọ́lé nígbà náà, ó ní Onípópó wà, Alákétu wà, Onísàbẹ́ wà. Wọ́n jẹ́ bíi ally amúgbálẹ́gbẹ̀ẹ́ fún Aláàfin Ọ̀yọ́ ní ìgbà náà. Kí wá ní orúkọ tí àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ń pe èdè tí wọ́n ń sọ àti ẹ̀yà wọn ní orílẹ̀-èdè Benin Republic? Orúkọ tí wọ́n ń pe ara wọn, wọ́n ń pe èdè wọn ní Anago. Báyìí sì ni wọ́n ń pe ẹ̀yà wọn ní Alánàgó. Báwa ṣe ń jẹ́ Yorùbá tó jẹ́ pé ẹ̀yà wa which is tribe ń jẹ́ Yorùbá náà. Òun náà ni nǹkan tí mo ń sọ yìí. The language is Anago and the people wọ́n ń pera wọn ní Alánàgó. Báyìí ni Anago ṣe jẹ́. Ṣé mọ̀ pé ìtàn wọn tí mo sọ náà, ibo ló ti wá? Ilẹ̀ Ifẹ̀ náà ni ìtàn wọn ti wá. Mo ti lọ bẹ̀ rí dáadáa ní ilé tí mo ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ̀rọ̀. Yorùbá wọn tá à ń sọ náà ni wọ́n sọ. Nǹkan tí mo kọ̀ rí tó yàtọ̀ nu èdè wa méjèèjì ni pé ní modern day, ní ayé òde òní, àwa ti wà influenced. Yorùbá wa ti wà influenced pẹ̀lú English. Ṣé mọ̀ pé òyìnbó ti dé, wọ́n ti ṣe border, wọ́n ti pín àwọn sí apá Benin Republic, wọ́n pín àwa sí Nàìjíríà. Ní Benin Republic, English ló colonize àwa ní Nàìjíríà. Ní Benin Republic, French ló colonize àwọn. So bí àwa ṣe wà influenced by English, làwọn ṣe wà influenced pẹ̀lú French. Ìyàtọ̀ tó wà nínú èdè Yorùbá wa nìyẹn. Yorùbá ti wà polished pẹ̀lú èdè Èkó mídẹ̀mídẹ̀mídẹ̀. Ṣùgbọ́n èdè tí wọ́n ṣì wà kò fi gbogbo ara yàtọ̀ sí èdè Ọ̀yọ́. Rárá kò yàtọ̀ sí èdè Ọ̀yọ́ rárá. Tẹ́ bá sì wo máàpù tí mo sọ fún yín, níbi geographical location Ọ̀yọ́lé ní ìgbà náà, ṣé mọ̀ pé mo máa ń sọ dáadáa pé kò ń ṣe the current Ọ̀yọ́ tó wà ní Ọ̀yọ́ state yìí, òun ni Ọ̀yọ́ ìgbà náà. Bó tiẹ̀ ṣe pé inú Ọ̀yọ́ state náà l'Ọ̀yọ́lé wà, ṣùgbọ́n kò ń ṣe ibi tó wà yẹn ni Ọ̀yọ́ yẹn wà. Ọ̀yọ́ Ìgbòho wà. Ọ̀yọ́ kẹrin ni eléyìí tí wọ́n wà ní ìsinyìí. Ṣùgbọ́n ìtàn Ọ̀yọ́ kọ́ ni nǹkan tá à ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí, bí kò ṣe pé geographical location Ọ̀yọ́lé ó share border pẹ̀lú Alákétu. Di bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, neighbors ni wọ́n. Tẹ́ bá sì wo Ogun State náà láwọn bíi Yewa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, wọ́n ṣe kí ni? Wọ́n sì share border pẹ̀lú àwọn ibi tá à ń sọ yìí.
lọ́wọ́lọ́wọ́ báyìí bíi Port Novo, wọ́n ṣe ṣe bọ́dà pẹ̀lú Port Novo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ó dà pé a ti ń wọnú geography ṣùgbọ́n eléyìí ò ní nǹkan kan ṣe pẹ̀lú geography. Mo kàn fẹ́ ká mọ̀ ní pé Anago òun ni orúkọ tí wọ́n ti ń pe Yorùbá tó pẹ́ jùlọ tí èmi ti ṣàwárí. Gẹ́gẹ́ mo sọ lẹ́ẹ̀kan, àwọn orúkọ yẹn pọ̀ gan, àwọn orúkọ yẹn náà ni mo dẹ̀ dárúkọ yẹn bíi Aku nísìn, tá bá fẹ́ ní Aku òwúrọ̀ o àbí Oku òwúrọ̀, òun ni Aku tàbí Oku tó wá láti inú bí Yorùbá ṣe máa ń kí ni. Wọ́n ṣì ń lò ní orílẹ̀-èdè Gambia, wọ́n ṣì ń lò ní orílẹ̀-èdè Sierra Leone, wọ́n ṣì ń lò ní Ivory Coast. Tẹ́ bá wo Akwaba, Aku náà ni. Akwaba lórílẹ̀-èdè Ghana, Aku náà ni. Aku ni Akwaba tí ó jìnnà sí ẹ káàbọ̀. Nǹkan kan náà sì ló tún túmọ̀ sí ẹ káàbọ̀ lórílẹ̀-èdè ní ilẹ̀ Yorùbá, ó túmọ̀ sí welcome. Akwaba ní Ghana ó túmọ̀ sí welcome. Aku náà ni, greetings náà ni. So báyìí ni àwọn ibi tí mo dárúkọ yẹn ló ti ṣe and mo dẹ̀ lè sọ fún yín pé Anago wà ní orílẹ̀-èdè Ghana náà, ṣùgbọ́n kò ń ṣe ọ̀rọ̀ tí mo kàn lè fẹ́nu sọ lásán. So mo fẹ́ lọ síbẹ̀ kí n fi hàn wá bíbẹ̀ ṣe rí ni. Báwo ni mo wá ṣe mọ̀ pé Anago ó pẹ́ ju Yorùbá lọ? Yorùbá, ìgbà àkọ́kọ́ tí mo ṣàwárí wípé èèyàn lo ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá, tí mo ṣàwárí ní 16th century. Ẹ má gbàgbé pé mo sọ fún yín pé ìgbà tí mo ṣàwárí pé àwọn ìran Anago ti wà 12th century ni. Níbo ni mo wá ti àwárí ẹ̀? Orílẹ̀-èdè Mali, níbi tí a mọ̀ sí Mali ní òde òní, ni mo ti ṣàwárí tí àwọn èèyàn ti lo ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá. Orúkọ ẹni tó sì kọ́kọ́ lo ọ̀rọ̀ yìí náà ni wọ́n pe ẹni náà ní Ahmed Baba, ọmọ orílẹ̀-èdè Mali ni. Ó wà lára àwọn tó kó ẹ̀sìn Mùsùlùmí wọ orílẹ̀-èdè Yorùbá ti wá níbí báyìí. Ahmed Baba lórúkọ ẹni náà ní orílẹ̀-èdè. There's something called, ẹ má gbàgbé pé mo máa ń sọ dáadáa pé wọ́n pè nǹkan kan ní Sahara trade tó wà láti nǹkan bíi 14th century títí di bóyá bíi 16th 17th century. Mo lè sọ fún yín pé transatlantic trade òun ló jẹ́ kí Sahara trade dẹ́kun, torí nígbà náà gbogbo northern part of Africa náà máa ń wá sí gbogbo ilẹ̀ Yorùbá, pàápàá jùlọ Ọ̀yọ́ àti Ifẹ̀, láti wá trade. Nífẹ̀ wọ́n máa ń trade bronze àti àwọn terracottas, which is àwọn ṣèṣì gidi la máa ń pè nílẹ̀ Yorùbá ni wọ́n máa ń trade. Wọ́n á gba àwọn bronze yẹn àti Ifẹ̀. Nígbà tó rán Míyàn lọ jẹ ọba ní Benin ló kọ́ wọn bí wọ́n ti ṣe bronze ní Benin. Kò ń ṣe Benin Republic ni mo ń sọ ń sìn, bí kò ṣe pé Benin ní ìgbà náà. So ilẹ̀ Yorùbá ni gbogbo àwọn kíní ti bẹ̀rẹ̀. Ní ilé tí ìwé yìí sọ, ó wà nínú ìwé tí mo kọ ọ̀rá ń sọ fún yín yìí. Ó dárúkọ ẹ̀ nínú ìwé tí mo kọ ọ̀rá ń sọ fún yín. Ó dárúkọ ọba tí ó commit suicide, Aláàfin tó commit suicide. Ṣùgbọ́n nǹkan kan tí mo ṣàkíyèsí ni pé, ṣé mọ̀ pé gbogbo 18th century yẹn, àwọn tí a mọ̀ sí English náà ní òde òní, which is England, àwọn náà ṣe bí 16th century, àwọn náà ṣe mọ̀ Gẹ̀ẹ́sì ni. Wọ́n ṣe mọ̀ Gẹ̀ẹ́sì ni. Àwọn ọ̀rọ̀ kan wà tí wọ́n ní Gẹ̀ẹ́sì fún, tí wọ́n mọ̀ bọ́n ṣe máa kọ sílẹ̀. Ara rẹ̀ ni Yorùbá, ara rẹ̀ ni Ọ̀yọ́. Tẹ́ bá lọ wo àwọn ìwé tán kọ ní, pàápàá jùlọ ìwé tí Thomas Baldwin kọ ní ọdún 1819, nígbà tí ó kọ Yorùbá, ó kọ ní Yáríbà. Àwọn ibi tí ọ̀rọ̀ Yáríbà ti ń wá nìyẹn. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ míì ni ọ̀rọ̀ Yáríbà tí mo sọ yìí. Màá fún yín ní ẹ̀rí tó dájú pé Yáríbà ò kìí ṣe orúkọ tí Haúsá fún wa. Èmi dẹ̀ tún ti ṣàwárí ìtumọ̀ Yáríbà tí ò papọ̀ mọ́ Ayínìke tàbí Ayínikàdà tí àwọn kan claim. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọjọ́ míì
òun ni nǹkan tí mo kàn rọra sọ fún yín. Nínú ìwé náà tó máa fẹ́ kọ Ọ̀yọ́ wọ́n á kọ Ẹ̀yọ́, àṣà change àbí ṣá ti jẹ́ Ẹ̀yọ́ rí ni, Ọ̀yọ́ náà ni àmọ̀ tí Yorùbá ti jẹ́ rí. So àwọn nǹkan wọ̀nyí mo kàn fẹ́ ká kíyèsí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, Anago kì í ṣe èdè mìíràn báwọn kan ṣe sọ pé àwọn tó bá kọlà tàbí àwọn tí ò bá gbọ́ Yorùbá dáadáa ni Anago. Rárá, Anago ara Yorùbá náà l'Anago ti jáde, bẹ́ẹ̀ sì ni Ilé Ifẹ̀ lórírun Anago. Òun sì ni orúkọ tí àwa tá a mọ́ra wa sí Yorùbá lóde òní tí wọ́n ti ń pè wá tó pẹ́ jùlọ tí mo ṣàwárí. Anago ló fọ́nká. Kódà mo ka ìwé kan tí mo rí pé Anago ni àwọn òyìnbó mọ̀ pé òun ni wọ́n sọ di Negro. Anago ni wọ́n mọ̀ pé ni wọ́n sọ di Negro. Tẹ́ bá dẹ̀ wo first statement tó wà nínú ìwé yìí náà ní page yẹn, ẹ jẹ́ n fi hàn yín. Dáì pé màá ní ìdàtí tẹ́ bá fẹ́ rí page tí mo sọ fún yín, tẹ́ bá ní ìdíwé yìí, màá fi sí inú Patreon mi, màá ya ibi báyìí, màá convert ẹ̀ sí PDF, màá wá ṣe kíni, màá fi sínú Patreon kẹ́yìn náà lè rí. Nígbà tó kọ Yorùbá, so yàtọ̀ sí pé mo ti kárí nǹkan tí ìwé yìí náà kọ́kọ́ fi sọ Negro Nation of West Africa, nǹkan tó pe ìran Yorùbá ní eléyìí. Ẹ má gbàgbé pé ọdún keje tí wọ́n so wá pọ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè ni wọ́n kọ ìwé tó wà ní, wọ́n kọ edition tó wà lọ́wọ́ mi yìí, mi mọ̀ bóyá previous edition ti wà. Ṣùgbọ́n bí a ṣe fọ́nká tó di pé a dé gbogbo àwọn ibi tí mo dárúkọ, àwọn orílẹ̀-èdè tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn, òun ni during nígbà tí òwò ẹrú ń lọ lọ́wọ́. Àwọn òyìnbó mọ Anago pé náà fi bẹ̀rẹ̀ sí ní pé àwọn tó kó lọ sí orílẹ̀-èdè Brazil ní ìgbà náà àti orílẹ̀-èdè Haiti ní ìgbà náà ní Nago. Nago ni wọ́n ń pè wọ́n. Mo dẹ̀ lè sọ fún yín pé port tí wọ́n gbà lọ ó ní port tó wà ní Wida. Ó ní gbogbo àwọn tó lọ sí orílẹ̀-èdè Brazil yẹn, Wida slave port. In fact, orúkọ kan wà tó máa ń pe Wida ní orílẹ̀-èdè Benin Republic. Ó ní orúkọ kan tó máa ń pe nínú àwọn road map yẹn ni mo ti rí orúkọ yẹn. Ó dà pé slave kinní kan ni, mi ìrántí báyìí but tí máa ti rántí nígbà tí mo edit àwọn fídíò yìí, màá kọ sí òkè ní ibi báyìí. Ó ní orúkọ kan tó ń pe Wida ní ìgbà náà. Ó ń jẹ́ Wida, wọ́n sì ń pe port yẹn port of no return. Wida ni wọ́n gbà lọ. Ṣé mọ̀ pé point of no return kan wà ní Badagry, ìkan wà ní Ghana àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So mo lérò pé fídíò yìí bí mo ti ṣe ṣàlàyé ẹ̀, mo lérò pé mo ṣàlàyé ẹ̀ dáadáa fún yín lórí ìkànnì láti jẹ́ kẹ́ mọ̀ pé Anago ní orúkọ Yorùbá tó pẹ́ jù lọ. Mo wá rò pé fún àǹfààní àwọn tí wọ́n fẹ́ ka nǹkan tí mo kọ rọra kọ ẹ̀ sí, màá ṣe sí PDF, màá fi sí orí Patreon mi fún àǹfààní àwọn tó bá ń support wa lórí Patreon. Gẹ́gẹ́ bí mo ṣe sọ, a fẹ́ lọ sí gbogbo àwọn ìlú tí mo kà á lẹ̀ ní inú oṣù tá a wà yìí, la fẹ́ lọ síbẹ̀. Tó bá sì jẹ́ pé ẹ fẹ́ support wa láti ràn wá lọ́wọ́ láti ṣe àwọn research wa deeply sí, bank account details mi, personal bank account details mi wà nínú description box. Kò sí iye tó kéré jù tí ẹ fi support wa. Ẹ wo, kò ní jù báyìí lọ lónìí. Orúkọ tèmi ni Adetona. Yorùbá pọ́nbélé ni wá. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ bá mi like fídíò tó bá yẹ pé ẹ like ẹ lẹ́ẹ̀kan. Ẹ jọ̀ọ́ ẹ bá mi like ẹ tàbí kẹ́ dislike ẹ. Ẹ subscribe sórí ìkànnì. Fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn. Fídíò nípa ìgbà tí mo kọ́ lọ sí Benin Republic, òun ló wà ńbẹ̀. Ẹ bá mi wò, mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò. Kò ní jù báyìí lọ lénìí. Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì. A máa ń rán wa létí ibi tá a ti ń bọ̀, ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá. Kí ìtàn, àṣà àti ìṣe Yorùbá má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ àsìkò ní Abinibi. Ǹjẹ́ kó tó dìgbà míì.
ẹ má gbàgbé láti like ara yín. Ó dàbọ̀.